wà lágbára báyìí o àwọn agbébọn jí dókítà olùtọ́jú ẹranko àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta gbé sá lọ ṣekú pa bàbá làbújá. a ò kì í pọ̀ má gogo lẹ́nu o ẹ má pa wá lẹ́nu mọ́ o àwọn olùgbé ìlú bu ẹnu àtẹ́lu ìjọba ìpínlẹ̀ Kwara lórí bó ṣe ń pa àwọn èèyàn lẹ́nu mọ́ lẹ́yìn ọ̀pọ̀ ìṣekúpani tó ń wáyé lemọ́lemọ́ níjọba ìbílẹ̀ Edu, Patigi àti àwọn ìlú míì. wọ́n tún sọ́sẹ́ láabi wọn o àwọn agbébọn tó ṣèkọlù sílùú Kwara wọ́n jí obìnrin kan gbé sá lọ lábúlé Bìṣẹ́wá ní Láfíàjì. ẹ ṣe wá jẹ́jẹ́ o ohun tí a mọ̀ nípa ọba àlàyé olórí àti ọmọ rẹ̀ tí wọ́n lù já sí òhò lóńdórè o aṣojú àwọn ọ̀dọ́ ìlú ló jáde sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹgbẹ́ ipò àmbásádọ̀ agbógun ti ìlòkulò oògùn olóró kúrò lọ́wọ́ Mandikis ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Natasha lulẹ̀ o ó lulẹ̀ lórí ẹjọ́ tó pè tako olórí ilé aṣòfin àgbà nípa oṣù mẹ́fà tó fi ní kó fi lọ́ọ́ kun nílé. olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. ó mà wà lágbára báyìí o àwọn agbébọn jí dókítà olùtọ́jú ẹranko àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta gbé sá lọ ṣekú pa bàbá làbújá. gbajúmọ̀ dókítà olùtọ́jú ẹranko àti alága tẹ́lẹ̀rí fẹ́gbẹ́ àwọn dókítà olùtọ́jú ẹranko ẹ̀ka ti olú ìlú ilẹ̀ wa làbújá Nigerian Veterinary Medical Association NVMA dókítà Ifeanyi Ogbu ní àwọn agbébọn ti ṣekú pa lólú ìlú ilẹ̀ wa Nàìjíríà. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn agbébọn náà ló ya wọ ilégbèé rẹ̀ ní Kubwa làbújá jí òun àti ọmọ rẹ̀ mẹ́ta gbé sá lọ nígbà tí àwọn ìyá ọlọ́mọ àti àwọn mọ̀lẹ́bí ń retí òmìnira ìtúsílẹ̀ àwọn olùfarakásá. òkú dókítà ni wọ́n ṣàwárí tí wọ́n gbéjù sí ẹ̀bá ojú ọ̀nà nígbà tí àwọn ọmọ sì wà nígbèkùn àwọn ajínigbé àgbébọn síbẹ̀. Andrew Gabriel Ikechukwu ẹni tó gbé ìròyìn ìbànújẹ́ náà sójú òpó ayélujára rẹ̀ ṣàlàyé pé dókítà Ogbu ni wọ́n jí gbé sá lọ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́ta ṣùgbọ́n tí wọ́n ṣàwárí òkú bàbá lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn ọmọ mẹ́ta sì wà nígbèkùn àwọn ajínigbé àgbébọn láì tí ì gba ìtúsílẹ̀. wọ́n gbàdúrà fún ìdásí Olúwa nìkan mọ̀ kóbo. ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló wáyé lẹ́yìn ikú Somtochukwu Maduagu olóòtú ìròyìn iléeṣẹ́ amóhùnmáwòrán Arise TV ẹni tí wọ́n ṣekú pa lásìkò ìkọlù ìdígunjalè nílégbé rẹ̀ ní Katampe nílùú Àbújá. Maduagu ẹni ọdún 29 ló tún jẹ́ agbẹjọ́rò agbóhùnsáfẹ́fẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ìwà ipá tako àwọn ọmọnìyàn àwọn ọmọ àti obìnrin àti àtúntò ètò ẹ̀kọ́. ìròyìn ikú rẹ̀ ọ̀hún ló bani lọ́kàn jẹ́ púpọ̀ tí ọ̀pọ̀ àwọn èèyàn sì ń pè fún ìdájọ́ òdodo àti fún ètò ààbò tó gbópọn. iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. ikú àwọn èèyàn méjèèjì ọ̀hún ló pè fún ìwúlò ìgbésẹ̀ kánmọ́nkóbó láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń dojúkọ orílẹ̀-èdè wa Nàìjíríà. gẹ́gẹ́ bí ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ àwọn agbófinró ọlọ́pàá ló ti gbé àtẹ̀jáde kan jáde síta lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ìwádìí ìfimúfínlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn agbófinró ọlọ́pàá kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ìwádìí ìfimúfínlẹ̀ ti ń lọ lábẹ́nú lójúnà láti fi gbòòrò òfin gbé àwọn àṣeláàbí ọ̀daràn náà. a kì í pohùn má gogo lẹ́nu ẹ má pa wá lẹ́nu mọ́ o àwọn olùgbé ìlú bu ẹnu àtẹ́lu ìjọba ìpínlẹ̀ Kwara lórí bó ṣe ń pa àwọn èèyàn lẹ́nu mọ́ lẹ́yìn ọ̀pọ̀ ìṣekúpani tó ń wáyé lemọ́lemọ́ níjọba ìbílẹ̀ Edu, Patigi àti àwọn ìlú míì. àwọn èèyàn olùgbé ìlú níjọba ìbílẹ̀ Edu àti Patigi nípínlẹ̀ Kwara ní agbègbè àríwá Nàìjíríà tí fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ náà lórí ìwà àìbìkítà rẹ̀ lẹ́yìn ìkọlù ìṣekúpani. rògbòdìyàn lemọ́lemọ́ tó wáyé lágbègbè náà èyí tó dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn olùgbé ìlú légbodò. awuyewuye náà ló bẹ̀rẹ̀ lẹ́yìn tí àwọn aráàlú lo ojú òpó ayélujára mọ̀mímọ́ Facebook ìjọba ìpínlẹ̀ Kwara láti takò bí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ṣe dákẹ́ lórí ìkọlù àti ìjínigbé lemọ́lemọ́ tó ń wáyé ní ẹkùn náà. àríwísí àti ọ̀rọ̀ ẹ̀dùn ọkàn àwọn olùgbé ìlú náà ló padà jẹ́ píparẹ́ kúrò ní abala àríwísí nípasẹ̀ alábòjútó ojú òpó mọ̀mímọ́ Facebook náà. èyí ló fa awuyewuye ìfẹ̀hónúhàn
àti ẹ̀sùn tí wọ́n fi kan ìjọba ìpínlẹ̀ Kwara lórí ìgbìyànjú láti pa àwọn èèyàn lẹ́nu mọ́ láti má ṣe gbọ́ igbe ẹ̀dùn ọkàn àwọn aráàlú. Àwọn aṣojú aráàlú sọ wípé ó lé ní èèyàn 70 tí wọ́n ti ṣekú pa níjọba ìbílẹ̀ Edu àti Patigi láwọn oṣù díẹ̀ sẹ́yìn lákòókò ìkọlù àwọn agbébọn adìyàmọ́ra. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ìlú àwọn abúlé ni wọ́n ti ṣèkọlù sí, ọ̀pọ̀ mọ̀lẹ́bí di aláìnílé lórí, ọ̀pọ̀ nǹkan ni wọ́n ti parun. Àwọn àjọ elétò ààbò kò sábà pèsè ààbò tó gbópọn mọ́. Lára àwọn olùfarakásá tí wọ́n jí gbé sá lọ níṣe ní àwọn ajínigbé agbébọn náà ń béèrè fún 200 mílíọ̀nù náírà 200 million naira owó ìtanràn ìtúsílẹ̀ wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́, ìjọba ìpínlẹ̀ Kwara kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta láti dá sí ọ̀rọ̀ ìfẹ̀sùnkàn àìbìkítà, pípa àwọn èèyàn lẹ́nu mọ́ tàbí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ ní àwọn agbègbè ìjọba ìbílẹ̀ méjèèjì ọ̀hún tí wọ́n dárúkọ. Àwọn ọ̀jìnmí onímọ̀ kan aṣàlàyé ọ̀rọ̀ sọ wípé wàhálà rògbòdìyàn ní apá ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara ti ṣàfihàn ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí àwọn agbébọn tí ń ṣe ìkọlù ṣiṣẹ́ láabi wọn ládùrú ìpolongo iṣẹ́ ìréde àwọn ológun. Àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ṣèkìlọ̀ pé títẹ̀síwájú láìbìkítà àwọn ìlú tó ń kojú ìkọlù ìṣekúpani àti ìjínigbé yóò mú kí àwọn aráàlú má ṣe ní ìgbàgbọ́ nínú ìjọba mọ́. Ẹkùn ìlú yìí yóò máa tẹ̀síwájú nípa píparun. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn kan tí ó tún tẹ̀ wá lọ́wọ́ ṣe sọ, ó ní ìkọlù gbogbo ìgbà àwọn agbébọn náà ti dórí góńgó ẹ̀mí àwọn, kódà àwọn ò mọ ohun tí àwọn ìbá pè é. Gẹ́gẹ́ bí ẹni náà tó ní ká forúkọ bò wọ́n láṣìírí ṣe wí, ó ní lálẹ́ ọjọ́ àìkú Sunday tí ó kọjá yìí ní àwọn agbébọn tún ya wọ̀lú Saragi ṣèkọlù sílégbèé ọ̀dọ́kùnrin oníṣòwò kan tí wọ́n sì jí gbé sá lọ. Ó ní ṣáájú kí wọ́n tó gbé ọ̀dọ́kùnrin náà lọ ni wọ́n ní àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n ń ṣọ́ ilégbèé ọkùnrin náà pé àwọn ikọ̀ ọmọ ogun sọ́jà, àmọ́ wọ́n ní wọn kò tètè dé títí tí wọ́n fi gbé lọ. Ó ní èyí ṣokùnfà ohun tí àwọn ọ̀dọ́ ìlú Saragi náà fi jáde ṣèfẹ̀hónúhàn tako ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì láwọn ò fẹ́ sọ́jà nílùú àwọn mọ́. Ó ní gbogbo ìgbà tí àkọlù bá wáyé tí àwọn sì ránṣẹ́ pé àwọn ikọ̀ ọmọ ogun sọ́jà ni wọ́n máa ń ní àríwísí, wọ́n á sọ pé àwọn ò tí ì gba ìyọ̀ǹda. Àwọn ọ̀dọ́ náà láwọn ò mọ láárí wọn, wọ́n kàn jẹ́ àsán aṣọ àti ìbọn láì ṣe nǹkan kan ju kí wọ́n ó jẹun nínú ìlú àwọn lọ. Wọ́n ní bí wọn ò bá lè dáàbò bo àwọn kí wọn ó máa lọ. Wọ́n tún sọ sẹ́ẹ̀lá bí wọn o. Àwọn agbébọn tó ṣèkọlù sílùú Kwara, wọ́n jí obìnrin kan gbé sá lọ lábúlé Bìṣẹ́wá ní Láfíàjì. Níṣẹ́ ni ìbẹ̀rùbojo ìpayà tún bẹ́ sílẹ̀ lábúlé Bìṣẹ́wá lẹ́bàá Sambufu ní Láfíàjì níjọba ìbílẹ̀ Edu nípínlẹ̀ Kwara lẹ́yìn tí àwọn agbébọn ṣèkọlù sílùú náà tí wọ́n sì jí obìnrin kan gbé sá lọ lákòókò ìkọlù lóru ọjọ́ náà. Àwọn aṣojú mi kòró kan sọ wípé àwọn aṣèkọlù 10 ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ ya bo ìlú pẹ̀lú ọ̀kadà alùpùpù wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀. Ọmọkùnrin obìnrin tí wọ́n jí gbé sá lọ torí kó yọ sọ wípé òun gangan ni wọ́n fojú sùn, ṣùgbọ́n òun jìnnà réré sílùú náà nígbà tí àwọn aṣèkọlù ọ̀hún ya wọ ìlú. Ó sọ wípé àwọn ń gbọ́ ìró ọ̀kadà alùpùpù wọn nígbà tí wọ́n mórí lé ìlú àwọn. Àwọn gbìyànjú láti fẹ́ kojú wọn, ṣùgbọ́n nígbà tí àwọn rí i pé àwọn kò lágbára láti kojú wọn, níṣe làwọn fẹsẹ̀ fẹ́ sàásálà fún ẹ̀mí ara wọn. Ó ní níṣe ni àwọn agbébọn ọ̀hún bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì jí ìyá ọ̀hún gbé sá lọ. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní wákàtí 24 tí ìlú náà ṣètò bí olùfarakásá kan tí àwọn agbébọn jí gbé sá lọ ṣe rí òmìnira ìtúsílẹ̀ gbà lẹ́yìn tí wọ́n san mílíọ̀nù 5 náírà owó ìdóòlà ẹ̀mí ìtúsílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn Sahara Reporter ṣe gbé jáde síta, àwọn olùgbé ìlú Bìṣẹ́wá àti àwọn ìlú tó wà lágbègbè rẹ̀ ti ké gbàjarè síta lórí ètò ààbò tó mẹ́hẹ, ìkọlù lemọ́lemọ́ tó ń wáyé nílùú Láfíàjì. Wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Kwara àti àwọn àjọ elétò ààbò láti gbé ìgbésẹ̀ kan mọ́ńkóbó láti dáàbò bo ẹ̀mí àwọn olùgbé ìlú. Olùgbé ìlú kan gbàdúrà pé kí Allah mú ìyá tí àwọn agbébọn jí gbé sá lọ padà wálé láyọ̀ àti àlàáfíà, kó rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò nígbèkùn àwọn ajínigbé, kí Ọlọ́run sì dènà ìkọlù míì
tó tún lè fẹ́ wáyé. a ó rántí pé ọjọ́rú Wednesday ní àwọn ajínigbé agbébọn jí àgbẹ̀ méjì kan gbé sá lọ ní Bokungi Sambufu lábẹ́ ìlú Láfíàjì. àwọn oṣojú mi kòró sọ wípé àwọn aṣelábí náà ló ya wọ oko tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n lé àwọn olùgbé ìlú kúrò nílùú ní tipátipá. bákan náà ni ìkọlù míì tún wáyé ní Òkè Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn níbi tí àwọn agbébọn ọ̀hún ti ṣekú pa àwọn fìjìláńtẹ́ àti ọ̀dẹ̀ 15 àwọn mọ̀lẹ́bí sì di aláìnílé lórí. ẹ ṣe wá jẹ́jẹ́ o ohun tí a mọ̀ nípa ọba aláyé olórí àti ọmọ rẹ̀ tí wọ́n lù já sí òò lóńdórè o. aṣojú àwọn ọ̀dọ́ ìlú ló jáde sọ̀rọ̀ bẹ́ẹ̀. lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù kẹwàá ọdún 2025 yìí ni ariwo sọ nílùú Ìdógun níjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ nípínlẹ̀ Ondo pé àwọn ọ̀dọ́ ìlú ṣèkọlù sí kábíyèsí lu òun ìyàwó àti ọmọ rẹ̀ kódà wọ́n ní wọ́n já wọn sí òhò ọmọlúàbí. níbi ọdún ìjẹsù tí kábíyèsí náà ọba Ẹkúndayọ̀ Ọlọ́run ní bẹ̀ Bákàrè gbé kalẹ̀ ní ìròyìn sọ pé rògbòdìyàn náà ti bẹ́ sílẹ̀ tí wọ́n sì lu kábíyèsí olórí àti ọmọ wọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Victor. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀rù ń ba àwọn aráàlú kan láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ tí ògidì ìyà fi tọ́ sí orí adé àti ìdílé rẹ̀. àmọ́ ó ṣojú mi kòró kan sọ̀rọ̀ pẹ̀lú kábíyèsí fúnra ẹ̀ àti alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí àlàyé tí ẹni náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àgbẹ̀dẹ Bọ́sẹ̀dé Juliet tó jẹ́ ọmọ ìlú Ìdógun tó sì ṣojú àwọn ọ̀dọ́ lórí ìkọlù náà sọ fún àwọn oníròyìn. ó ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní aráàlú Ìdógun kò ti nífẹ̀ẹ́ sí ọba Ẹkúndayọ̀ láti gun orí ìtẹ́. ìdí sì ni pé òun kọ́ ni ipò náà tọ́ sí. àwọn ìwà jàǹdùkú tó ń hù ní kò jẹ́ kí àwọn èèyàn fẹ́ràn rẹ̀. orò ọba tó yẹ kó ṣe ó kọ̀ láti ṣe. wọ́n ní tó bá ṣe ọrùn máa wọ̀ ọ́. nígbà tí kò dẹ̀ ti ṣe orò náà ló ṣe ń hùwà jàǹdùkú nílùú. ó ní ó ti ta gbogbo ilẹ̀ agbègbè ìlú tán fún àwọn Ọ̀ká Ìbìrà àti Tífí. kò sí ìdàgbàsókè tàbí ìlọsíwájú kankan ní ìlú. àwọn nǹkan yìí ló jẹ́ kí aráàlú máa sọ̀rọ̀. wọ́n ní kó kúrò lágbègbè kó máa lọ sí ààfin tó wà ní Ugbe ṣùgbọ́n kó lè lọ nígbà tí kò ṣe orò ọba tó yẹ kó ṣe. ó ní èyí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò sí aráàlú kankan tó lù ú tàbí já sí ìhòòhò. ọmọ ẹ̀ Victor Ọlọ́run ní bẹ ló pàdé ọmọbìnrin kan tó sì bá a jà. ó já ọmọbìnrin náà sí ìhòòhò ìyẹn náà dẹ̀ já sí ìhòòhò padà. ohun tó ṣẹlẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó lu kábíyèsí tàbí olórí rẹ̀. àwọn ni wọ́n tún lọ kó ọlọ́pàá wá tí kálukú fi sá wọlé lálẹ́ ọjọ́ náà. ó ní ọdún ìjẹsù tó lóun ṣe yìí gan-an àwọn ti ṣe ọdún náà kó tó máa dá tiẹ̀ ṣe. níbi tó burú dé àsìkò kan wà tí àwọn bọ́ìsì ẹ̀ tó máa ń rán níṣẹ́ sọ pé ọmọbìnrin kan ra ẹja tó yẹ kí olórí ọba rà lọ́jà tí wọ́n sì ní kí ó lọ gbé ìkòkò ọbẹ̀ rẹ̀ wá wọ́n sì da ọbẹ̀ náà nù. èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí gan àwọn bọ́ìsì Ẹkúndayọ̀ ló wọ àárín ọjà wọ́n ń ju ìgò wọ́n gbé àdá dání àti ìbọn tí wọ́n sì rí i pé wọ́n tú ọjà náà lẹ́yìn tí wọ́n dá wàhálà sílẹ̀. àwọn obìnrin ló sì nájà ṣùgbọ́n ó yà wá lẹ́nu pé níṣe ni àwọn ọlọ́pàá tún ń gbè lẹ́yìn àwọn jàǹdùkú ọmọ ẹ̀yìn Ẹkúndayọ̀ náà. ẹ̀yìn wọn báyìí ni àwọn ọlọ́pàá dúró sí wọ́n sì bẹ̀rẹ̀ sí yin tajútajú sínú ọjà. lára àwọn bọ́ìsì tó máa ń lò ní Rótìmí Balógun òun ló gbé àáké dání Lékan Ojúrú Ghost Abudu Emeka àti Ikunbọmọrin gbogbo wọn ni wọ́n gbé nǹkan ìjà jáde lọ́jọ́ ìjà ọ̀hún. wọ́n bà ṣọ́ọ̀bù ọmọbìnrin kan tó ń ṣe télọ̀ jẹ́ wọ́n tún bà ọ̀kadà ẹni tó ń sanwó ẹ̀ díẹ̀díẹ̀ jẹ́. Bọ́sẹ̀dé ni ó ti sú àwọn kí àwọn tó wà nídìí ọ̀rọ̀ náà ó gba àwọn nílùú Ìdógun o. ó ní tó bá jẹ́ pé ó fẹ́ kó gbogbo àwọn lẹ́rú ni kó jẹ́ káwọn mọ̀. bẹ́ẹ̀ ni aṣojú ọ̀dọ́ ìlú Ìdógun náà ṣe ṣàlàyé. nígbà tí àwọn oníròyìn kàn sí kábíyèsí náà lórí fóònù nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọba náà sọ pé ibi tí òun ti ń gba ìtọ́jú lórí lílù tí wọ́n lu òun lòun wà. ó ní òun ò lè ṣe aláìgbé ìpè àwọn oníròyìn ló jẹ́ kí òun ó gbé. òun ò sì rò pé òun lè sọ ohunkóhun báyìí torí wọ́n ṣe òun léṣe gan-an ni. ó ní tí àwọn oníròyìn náà bá fẹ́ mọ̀ dájú òun lè fi àwọn àwòrán ránṣẹ́ sí wọn kí wọ́n rí ipò tí òun wà báyìí. alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Ọláyínká Àyànládé ṣàlàyé pé àwọn kan kọlu Victor ọmọọba Ẹkúndayọ̀ lóòótọ́ lọ́jọ́ Ẹtì Friday. ó ní ṣùgbọ́n òun kò mọ ibi tí ìròyìn tó ní wọ́n já ọba àti ìyàwó rẹ̀ sí ìhòòhò ti wá. ìwádìí ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún dá lórí àwọn tó lu ọmọọba àti ohun tó fa rògbòdìyàn náà. ẹnikẹ́ni tó bá ń sọ pé ọlọ́pàá ń gbè lẹ́yìn ọba náà
kò ní ìfẹ́ ìlú lọ́kàn rárá. Lóòótọ́ ni pé àwọn kan kọlu ọmọ ọba tí ọlọ́pàá kò sì gbà kí wọ́n fi òfin sí ọwọ́ ara wọn, ṣùgbọ́n ti pé wọ́n já ọba sí ìhòòhò òun kò lè sọ nǹkan kan nípa rẹ̀. Ó ní ọ̀rọ̀ ìlú náà ti wà nílẹ̀ tipẹ́, kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ tẹ́ ẹ bá rántí. Ní nǹkan bíi oṣù kejì ọdún yìí ní ọkùnrin kan jáde tó ń pe ara ẹ̀ ní ọba ìlú yìí. Ọlọ́pàá gbé e nígbà náà, ó sì dé kóòtù, wọ́n tì í mọ́lé. Ó ní kálukú àwọn èèyàn ìlú náà ni wọ́n ní ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n ọlọ́pàá kò ní gbà kí wọ́n fi jàgídíjàgan yanjú ọ̀rọ̀ yìí. Bí yóò ṣe yanjú lọ́nà òfin ni ọlọ́pàá máa mójútó. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí DSP Àyànládé alukoro ọlọ́pàá l'Ondo ṣe sọ. Ẹ gba ipò àmbásádọ̀ agbógun ti ìlòkulò oògùn olóró kúrò lọ́wọ́ Mandikis. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà NANS ti ké sí àjọ LASCADA tó ń gbógun ti ìlòkulò oògùn olóró nípìnlẹ̀ Èkó lójúnà láti gba ipò àmbásádọ̀ aṣojú agbógun ti ìlòkulò oògùn olóró kúrò lọ́wọ́ gbajúmọ̀ orí ayélujára Ayọ̀mípọ̀sí Olúwadáǹsí tí ọ̀pọ̀ mọ̀ sí Mandikis. Ẹgbẹ́ náà sọ wípé kò tọ́ fún Mandikis láti gba ipò àmbásádọ̀ aṣojú agbógun ti ìlòkulò oògùn olóró. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù kẹwàá nípasẹ̀ Comrade Adéjùwọ̀n Ọlátúnjí Emmanuel, igbákejì akọ̀wé olú ẹgbẹ́ NANS, ẹgbẹ́ náà fi àìdùnnú wọn hàn lórí ipò tí wọ́n yan Mandikis sí. Àwọn rántí pé Mandikis ṣáájú ìyànsípò yìí ló ti kéde ìgbésẹ̀ láti bá 100 ọkùnrin lájọṣepọ̀ láti fi gba àmì ẹ̀yẹ àgbáyé Guinness World Record, èyí tó burúkú gbà tí kò sì dùn gbọ́ sétí. Àjọ Guinness World Record fagilé ìgbésẹ̀ rẹ̀ ọ̀hún, wọ́n ní àwọn ò faramọ́. Ìpinnu kọmíṣánná fọ́rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè ìlú nípìnlẹ̀ Èkó Honorable Mobọ́lájí Ògúnléndé láti buwọ́lu ìyànsípò Mandikis gẹ́gẹ́ bí àmbásádọ̀ agbógun ti ìlòkulò oògùn olóró jẹ́ ohun tí kò dùn gbọ́ sétí rárá bó ti wù kó mọ nípa ìdájọ́. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní lóòótọ́ ní àwọn ọ̀dọ́ máa ń gbọ́ ti àwọn gbajúmọ̀ orí ayélujára. Wọ́n ní àmbásádọ̀ tó yẹ ní yíyànsípò gbọ́dọ̀ dáńtọ́ ní ìmọ̀ ètò ẹ̀kọ́ kó sì ní àkọsílẹ̀ rere. Wọ́n ní àwọn ọ̀dọ́ Nàìjíríà akẹ́kọ̀ọ́ jáde, àwọn ọ̀jìnmí, àwọn gbajúmọ̀ orí ayélujára míì tó ní làákàyè ń bẹ nílẹ̀ fún ipò yìí wọn ò yàn wọ́n. Mandikis ni wọ́n yàn gẹ́gẹ́ bí àmbásádọ̀. Ẹgbẹ́ náà ní ṣé kọmíṣánná ò mọ̀ pé yíyan Mandikis gẹ́gẹ́ bí àmbásádọ̀ yóò tún mú kí ìwà ìbàjẹ́ gògò sí láwùjọ wa ni. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ náà sọ wípé kí ìjọba ìpínlẹ̀ Èkó gba ipò àmbásádọ̀ náà kúrò lọ́wọ́ Mandikis gẹ́gẹ́ bí àmbásádọ̀ LASCADA, kí kọmíṣánná náà sì tọrọ àforíjìn lọ́wọ́ àwọn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́, òbí, àwọn ọ̀dọ́ ajàfọ́tọ̀ ọmọnìyàn, àwọn tí ìgbàgbọ́ wọn nínú ìpolongo yìí ti mì. Bákan náà ni wọ́n tún tẹnumọ́ pé kí àkóyawọ́ wà nínà tán láì figbá kan bọ̀kan nínú. Natasha lulẹ̀ o, ó lulẹ̀ lórí ẹjọ́ tó pè tako olórí ilé aṣòfin àgbà nípa oṣù 6 tó fi ní kó fi lọ rọ́kùn nílé. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ìdájọ́ ti wáyé lórí ẹjọ́ tó wà láàrin àwọn aṣòfin àti sẹ́nẹ́tọ̀ obìnrin kan Natasha Akpoti-Uduaghan. Ilé ẹjọ́ wọ́gi lé ẹjọ́ tí Natasha Akpoti pè tako bí ilé aṣòfin àgbà àti ààrẹ ilé ṣe ní kó lọ sinmi nílé fún oṣù 6. Adájọ́ James Ọmọ́tọ́ṣọ́ ti ilé ẹjọ́ gíga ìlú Àbújá ló wọ́gi lé ẹjọ́ náà tí sẹ́nẹ́tọ̀ Natasha Akpoti pè láti tako bí olórí ilé Godswill Akpabio àti ilé aṣòfin àgbà náà ṣe ní kó lọ rọ́kùn nílé fún oṣù 6 nítorí àìmọ̀ ìwà hù. Ẹjọ́ náà tí ọkùnrin kan Ovavu Iliasu àti àwọn èèyàn 9 mìíràn pè ní adájọ́ náà dànù torí pé wọn kò lẹ́tọ̀ọ́ láti pe ẹjọ́. Ẹjọ́ náà tí nọ́mbà fáìlì rẹ̀ jẹ́ FHC ABJ CS 654/2025 ni wọ́n pè tako bí ilé ṣe ní kí sẹ́nẹ́tọ̀ Akpoti lọ rọ́kùn nílé nítorí àwọn ìdí kan. Àwọn olùpẹ̀jọ́ náà ló rọ ilé ẹjọ́ láti wọ́gi lé ìjìyà tílé aṣòfin àgbà fún Natasha nítorí yóò ṣe àkóbá fún ẹkùn ìdìbò tó ń ṣojú. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Ọmọ́tọ́ṣọ́ ní àwọn olùpẹ̀jọ́ 10 náà kò ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin láti gbé ẹjọ́ náà wá sílé ẹjọ́. Ó wá da ẹjọ́ náà nù nítorí pé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Kí ló wáyé ṣáájú
tílé aṣòfin àgbà ṣe ní kí sẹ́nẹ́tọ̀ Natasha Akpoti lọ rọ́kún nílé fún oṣù 6 nínú oṣù kejì ọdún 2025 yìí ní èdè àìyedè kan bẹ́ sílẹ̀ ní ilé aṣòfin àgbà Nàìjíríà láàrin ààrẹ ilé náà sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio àti sẹ́nẹ́tọ̀ Natasha Akpoti Uduaghan. Akpabio ló pàṣẹ lásìkò tí ìjíròrò ń lọ pé kí àwọn òṣìṣẹ́ aláàbò gbé sẹ́nẹ́tọ̀ Akpoti Uduaghan jáde lẹ́yìn tí obìnrin náà kọ̀ láti jókòó ní ààyè tuntun tí wọ́n fún un tó sì sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá sí wọn. Ó fi ẹ̀sùn kan Akpabio pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ pa òun lẹ́nu mọ́ ni tó sì fẹ́ gba àǹfààní tí òun ní láti dá sí ìjíròrò ilé lọ́wọ́ òun. Lẹ́yìn gbogbo awuyewuye tó wáyé lọ́jọ́ náà nílé aṣòfin fi ẹ̀sùn kan Natasha pé ó tàpá sí àwọn ìlànà ilé náà pẹ̀lú bó ṣe kọ̀ láti jókòó sí ààyè tí wọ́n fún un. Ọ̀rọ̀ náà dé iwájú ìgbìmọ̀ tó ń bá àwọn aṣòfin wí ṣùgbọ́n Natasha kùnà láti farahàn níwájú ìgbìmọ̀ náà. Lẹ́yìn rẹ̀ ni wọ́n kéde pé wọ́n ti dá dúró fún oṣù 6. Ọ̀rọ̀ ọ̀hún ló padà di ti ilé ẹjọ́ pẹ̀lú bí igun méjèèjì ṣe pé ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí rẹ̀. Àmọ́ lọ́wọ́ báyìí ilé ẹjọ́ ti dá ẹjọ́ náà tí Akpoti Uduaghan pè tako Akpabio àti àwọn aṣòfin nù bí ẹni da omi ìwẹ́wọ́. Ó ní ẹjọ́ náà kò lẹ́sẹ̀ ńlẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.